wọ́n ní èèyàn bá ń bẹ láyé yóò tó wá tí wọ́n ń ga tí wọ́n fi ń gbẹ́dù ìdárugẹ ibi kọ́yì bá wà dandan bá wà náà káwá ronú pẹ̀pẹ́ ọmọ tó bá sípa ìlà gbé sẹ́wọ̀n yọ nínú ògòkè oníṣe ọlọ́wọ́ mú ọwọ́ àwọn èèyàn gòkè àwọn èèyàn wọn dára rẹ̀ nìyẹn á fi wọ́ ọmọ àrẹ̀míọ́ àwọn náà wà òye àìní ọlọ́lá. nínú ẹni tí a bá fi oyè dálọ́lá náà nìyí wọ́n ní náà ní àṣẹ Farouk. oníkìkìkà oyè wọn lọ́wọ́ oyè wọn lọ́wọ́ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run amúnímútì. Olúwa ńlá pẹ̀lú bisimilayi ọlọ́múlẹ̀ rẹ̀ bá wọn. ọlọ́run wọlé abẹ́ bàbá adé Adam bàbá adé Adam bàbá adé Adam ọlọ́run bá àtàlẹ́kùn kan wọn. Báwo bí àánú kó àánú wọn, báwo bí oore kú oore wọn, báwo bí oore kú oore wọn, àtàwọn àti bàbá oníkìtìpá wọ́n láti pọ̀ wọn lọ́dọ̀ rí ọlọ́run wọ́n wọlé àmánà dáadáa bí bàbá sí Ádámù náà ṣe. Gbogbo wàhálà táwọn tó bí wa tó ń ṣe pẹ̀lú wọn àjẹ́ wọ́n gbé wọ́n àjẹ́ wọ́n gbé wọ́n yọ dèédé tí wọ́n lẹ́lẹ̀ fún wọn ọlọ́run bá fi kẹ́kù kẹ́ wọn Olúwa ńlá mẹ́ta pẹ̀lú ìsìnlẹ̀ ọlọ́múlá rẹ̀ bá wọn. الله الصمد لم يكن له كفوا احد الله الله الصمد لم يكن له كفوا احد الله الصمد. Àdàbíyà àti Màrúkàsí ó dàbí ẹ̀mí àtara ni tí wọn ò lè yára wọn. kẹ́nìkan wá ní bọ́dì yìí lọ́kàn hùn ẹ̀mí yóò kàn hùn kí ló fi lè bọ́dì ẹ̀mí lọ́kàn mi ara ọ̀kàn mi kí ló wá bílú ẹ̀mí bẹ́ẹ̀ ni méjèèjì ṣe rí kò sí rí lọ́tọ̀ọ̀tọ̀. Bàbá ìmọ̀mọ̀ àgbà wọn sọ bẹ́ẹ̀ wọ́n ní bí ojú ìṣe rí funfun bẹ́ẹ̀ dúdú bẹ́ẹ̀ ọwọ́ ní dúdú bẹ́ẹ̀ lónídìí onídìí funfun àbí funfun bẹ́ẹ̀ lónídìí onídìí dúdú kò lè rọrùn ọlọ́mọdé méjèèjì ọbàjẹ́ mọ́tẹ́ wọ́n rí wa bàjẹ́ ọlọ́run mọ́tẹ́ wọ́n rí wa dàrú ọlọ́run. Ọlọ́mọdé alọ́lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́mọdé alọ́lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run dẹ́kun bí ẹnu wa ṣọ̀kan ẹ̀ ọlọ́run bí ẹnu wa ṣọ̀kan ẹ̀ àánú rẹ̀ ọlọ́run ó wù ọlọ́run ó wù rẹ̀ ọlọ́run ló tó rẹ̀ àwọn méjèèjì láti pé òbí wọn kẹ́lú yìí òbí wọn bò lú yìí láti rí àbá àti wájúwájú wọn. Wọ́n ti wá síwájú wọn. Àmọ́ bàbá làwọn fáàrí yín dà. Fáàrí yín dà. Tí ò ní ẹnu. Bí
tí àdébí ọlọ́run bá tún ti jẹ́ 125,000 tó tí ò tí sẹ́ ń jẹ́ 330 nù wọn bí àwọn òrùsùlì náà rúsùlì wá ní òlúlé azumi wà làwọn bàbá yìí ọlọ́run ẹ̀ bíọ́ mádàwárù ọlọ́run fẹ́nu wá sọ̀tẹ́ Suratul Fatiha. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Adúgbò fún Ọlọ́run oríire wọ́n tún lè kalẹ̀ ní lẹ́tọ̀ọ́ra àwọn bàbá wa tí wọ́n ń jẹ́ pé dáadáa wọ́n lé ọmọ tínú rẹ̀ ń dùn jù àlùbáríkà wọn náà ní bí gbogbo eléyìí làwọn bàbá bí jùlẹ̀ pé káwọn bàbá gbọ́n fẹnu ara wọn ṣàdúrà ọlọ́run wọlé abẹ́ òun ká kò tọrọ fún wọn ọlọ́run mọ̀ fi àwọn kan ní màá mọ̀ rí náà òun ló jẹ́ àmọ̀ bẹ́ẹ̀. Àbí Ọlọ́run ààyè tí wọ́n wà yìí ọlọ́run dákun kó fún wọn ṣàánú wa wọ́n lu ààyè náà pẹ́ pẹ̀lú àlàáfíà àti ìfàyàbalẹ̀ àti ìdùnnú mẹ́jọ wọn mọ̀ nira wọ́n fẹ̀mí gúgú lò jogún bíbà sí rí wọn wọ́n bá dáàbò bò wọn wọ́n lẹ́ àmínà àmínà bisimilayi fájí ọ̀kọ̀ọ̀kan ẹ̀. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. Bàbá Abdul Lagege àlékún àmì gúngún àlékún àlàáfíà ara àlékún fàyàbalẹ̀ àlékún kúnkún rí Ọlọ́run àbá alájà àwọn jòkó yìí gbogbo tẹ́tẹ́ bàbá Mùdírù sẹ́nu àwẹ̀ yìí bàbá wa dín ní ìgbéyàn kalẹ̀ náà wọ́n dúpẹ́ ìlú ìlú ìjà fún tó báyìí báwọn tàná ti ṣe náà lẹ́yìn náà ṣe yìí irú àdúrà wọn ó fi gbogbo ayé lọ́kàn balẹ̀ èèrà kan ò lè ra Mùdírù ìnáyà Ọlọ́run àtàbọ̀ Ọlọ́run yóò máa bẹ pẹ̀lú wọn ọlọ́ àlùbáríkà bàbá bisimilayi àtàlù kùrìsì. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا ما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. látòrí àfa àlímì gbogbo àwọn tí ń jẹ́ jàǹkàjàǹkà jọ ń jẹ́mọ̀ yẹn àfa jọ ti lọ́nlọ́rin ẹgbẹ́ bàbá alájà àgbà bàbá àti Adam kúlọ̀ àlá mẹ́ta ọlọ́múládà bá gbogbo wọn. àwọn ni wọ́n fi ẹnu àlùbáríkà gbé adìde rábà ní òsínlẹ̀ táwọn àbá wa. Yahya al-Khalifatu bir-rafati sarmadan wa yanshu 'aysha al-mulki fi kulli ad-duwal inna al-khalifata lil-jami'i manaratun wa bihi ta'ala kullu man shadu al-jalal ربه كن جنب الخليفة يرتكي فوق الكواكب ظاهرا دون الهمل ما زلت يوما عن أولاك فانش مدى وهمك من كيد الورى لمولى الأجل
رحمة ربي على الكمال وآله آمين. داوم عليه الله نعم لم تزل رب فتبعده دون الزلل خليفة لأدبي في أمن مدى في عين ربك دائما دون العطل في عين ربك دائما دون العطل حياك الله. Àmín. Àbá ti dá tẹ́wọ̀ àti bọ̀tá ọlọ́jà dá alábọ̀. Àmín. آمين. بك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. àwọn ọmọ wọn ti ń jẹ́rẹ̀. wàhálà tí Sheikh Adamu ṣe láyé wàhálà tí Sheikh Adamu ṣe láyé. àwọn ọmọ wọn tí jẹ́rìí àwọn ọmọ wọn tí wọ́n ń jẹ́rẹ̀. gbogbo ohun tí bàbá wa àgbà níyà yín bí gbogbo ohun tí bàbá wa àgbà níyà yín bí. bàbá wa Sheikh Farouk bàbá Sheikh Farouk. rahimahullahu ta'ala rahimahullah. gbogbo ọmọ tó jáde lára wọn gbogbo ọmọ tó jáde lára wọn. ọmọ Sheikh Adamu ni ọmọ wọn Sheikh Adamu ni wọ́n. bàbá wa Sheikh Adamu bàbá Sheikh Adamu. wọ́n tọ́ wọn pọ̀ mọ́ àwọn bíbí inú wọn ni Wọ́n ní tó wọn pọ̀ mọ́ àwọn bíbí inú wọn ni. alibarika tí ń bẹ lára bàbá wa níyà yín àlùbáríkà tí ń bẹ lára bàbá wa níyà yìí. tí àwọn jáde lára wọn tí àwọn jáde lára wọn. ó kún èyí tí ń bẹ lára Sheikh Adamu ó kún èyí tí ń bẹ lára Sheikh Adamu. tí àwọn mumi lára wọn tí àwọn mú mi lára wọn. kó tó tún wá dọ́dọ̀ Sheikh Miskin tó tó wá dọ́dọ̀ Sheikh Miskin. àgbà àgbà. sọ ibùdó idrak Sahibul Idrak. kí bàbá yẹn ó tó wá ṣe àmì kí bàbá yẹn tó wá ṣe àmì. àmì òun ló wá dà bó ti dà lónìí àmì yẹn ló wá dà bó ti dà lẹ́yìn. bàbá wa Sheikh wa Tata bàbá wa Sheikh wa Tata. inú mi dùn pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ inú àwọn afáàdùn pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ sọ. ẹ̀yin lẹ ẹ̀rin ojú ọ̀nà tasawufu dáadáa ẹ̀yin ojú ọ̀nà tasawufu dáadáa. bí bàbá wa mufti ṣe rìn bí bàbá wa mufti ṣe rìn. Sufi là wa Sufi là wa. Sufi ni wa Sufi ni wa. àmọ́ Ọlọ́run dá wọn kan àwọn ó jókòó ẹ̀ Ọlọ́run dá wọn kan àwọn jòkó ẹ̀. àwa kan ò jókòó ẹ̀ àwọn akọ òjòkó ẹ̀. bí Sheikh Adamu ti ń jẹ́ Sufi àmọ́ àwọn ò jókòó rẹ̀ Sheikh Adamu ṣe ń jẹ́ Sufi àmọ́ wọn àjòkó ẹ̀. bàbá Mudiru ń jẹ́ Sufi kọ́dà Kàdíríyà ni wọ́n Kọ̀dìríjà ni bàbá Mudir. kọ́dà gbogbo Kasaidu Kàdíríyà ń bẹ lérí bàbá àmọ́ wọn ò jókòó ẹ̀ wọn àjòkó ẹ̀. ẹ̀yin tẹ́ ẹ jókòó tasawufu tẹ́ ẹ sì mọ tẹ̀sùbá tẹ́ ẹ sà ẹ̀yin tẹ́ ìjòkó tasawufu tẹ́ ẹ sì mọ tẹ̀síbá tẹ́ ẹ sà. ṣé wàá tàtà ni ń bá wí ṣé wàá tàtà làwọn afọ náà wí. tẹ́ ẹ wá ń wo gbogbo ẹ ń wọnú ilé Ọlọ́run ẹ wá rí àwọn àgbààgbà àfà ẹ tún wá ń rí àwọn àgbààgbà àfà. àwọn shuyukh àwọn shuyukh. ẹ wá bá bàbá wa mufti ẹ wá ní bàbá mufti náà pàdé nù wọn. ẹ bá wọn lẹ́yìn wọn ẹ bá wọn lẹ́yìn wọn. ṣé àwọn akébi àwọn àgbàlagbà wọn bẹ́ẹ̀ ti bá wọn ọ̀kọ̀ọ̀kan ló ń kálukú ọmọ bá a ti bá wọn ọ̀kọ̀ọ̀kan ni wọ́n máa lọ. tó ń kálukú ọmọ lọ wìláyà bẹ́lẹ̀ yìí bá kó stamp yìí ẹlòmíì ò tó gùn ẹlòmíì ò tó gùn so stamp tí ẹ ti bá wọn àwọn wà lẹ́yìn ìgbà náà àwọn wà lẹ́yìn ìgbà náà. so ibi tí wọ́n ti kú òun lẹ́yìn wà yìí ibi tí wọ́n ti kú òun lẹ́yìn wà yìí. ibẹ̀ ni bàbá wa wà yìí ibẹ̀ ni bàbá mufti wà. na ẹ̀yin àwa tá àwa jókòó tasawufu àwọn tá a jòkó tasawuf. Sufi làwa náà Sufi làwọn náà o. èmi bẹ́yìn tí wàá búra wọn báyìí ti búra òun. èmi náà wàá búra bẹ́ẹ̀ bàbá ajápẹ́lì náà búra bẹ́ẹ̀. pẹ̀lú agbára Ọlọ́run tágbára kan ọ̀tẹ́ pẹ̀lú agbára Ọlọ́run tágbára kan ò tẹ́. àti bó ti sànábì rẹ̀ àti bó ti sànábì rẹ̀. èmi náà fi búra bẹ́ẹ̀ àfẹ́ náà fi búra bẹ́ẹ̀. wípé èmi ti wá pàdé wọn àwọn àfẹ́ ti pàdé wọn. láti bí ọdún mẹ́wàá sóní láti bí ọdún mẹ́wàá sóní. ní àwọn àyè kan ní àwọn àyè kan. tọ́já sí wípé tí n bá ka méní méjì ọ̀tọ̀ọ̀tọ̀ láàyè yẹn tóbi méje bàbá ajápẹ́lì bá kà á méní méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn àyè yẹn tó tóbi méje. èmi a máa rí Sheikh Adamu dáadáa bàbá mẹ́rin ṣe kà á jà. a máa rí Sheikh Bilal Ọ̀fà dáadáa ṣọ́ọ̀bùnà lọ́fà. a máa rí Sheikh Ibrahim Niyasi dáadáa Ibrahim Niyasi dáadáa. èmi ò sì jókòó Sufi àwọn bàbá ajápẹ́lì ò sì jòkó Sufi. bọ̀ èmi náà láwọn kéékèèké kan tẹ́mi máa dọ́gbọ́n fi ṣe àmọ́ èjòkó ẹ̀ wọ́n àjòkó ẹ̀. but tí n bá rí wọn
tí wọ́n bá rí wọn. èmi kì í bá wọn bì kan àfi inú tẹ̀sùbá. àwọn àfọwọ́ wa jẹ́ pọ́ọ̀lù wọn kí n bá bàbá wa mufti tó níbi kankan àfi tẹ̀sùbá ni. bẹ́ẹ̀ kẹ́ bá wọn lórí òkè. bí kan bá wọn lórí òkè. ọmọ sa tẹ̀sùbá. kọ́mọ sa tẹ̀sùbá. bí kún wà ní hadura wá sí. bí kún wà ní hadura wá sí. bí kún máa ṣe àsìká. kọ́mọ ṣe àsìká. oríṣiríṣi bẹ́ẹ̀. oríṣiríṣi bẹ́ẹ̀. tọ́ ẹ máa wò kí bọ́yá torí ojú ọ̀nà tí wọ́n wà ní. bọ̀ ń gbà mọ́ wá bí ìjọ ni. ìgbà tí wọ́n bá jẹ́ pẹ̀lú wá síbí rẹ̀ ìjọ ni. wọ́n wá sọ̀rọ̀ kan fún wọn. wọ́n wá sọ̀rọ̀ kan fún wọn. mo ní ọdún mẹ́wàá. ọdún mẹ́wàá. ni gbogbo ẹni ọba tọ́lọ̀ ń bá pèlè èèyàn nílẹ̀ yìí. gbogbo ẹni tọ́lọ̀ ń bá pèlè èèyàn nílẹ̀ yìí. wọ́n bu 10 years fún. ni wọ́n bu 10 years kún. bí ìgbà tó jẹ́ sí wípé bí ìgbà tó yẹ pé ìtọ́là olùgẹ́yìnbá àmì takasu inda rahman ahada bí ìgbà tí wọ́n rí kọ̀rọ̀ àbọ̀rọ̀ ti bá wọn sọ wípé 10 years ní máa fún àwọn tó bá jẹ́ èèyàn nú àfáà. àwọn 10 years ní máa fún àwọn tó bá jẹ́ èèyàn nú àwọn àfáà. tí 10 years wọn bá wá kọjá. tó bá tún wá kọjá 10 years. wọ́n wá bu 5 sí. wọ́n wá tún bu 5 sí. wọ́n tún bu 3 sí. wọ́n bu 3 sí. wọ́n wá bu ọdún wọ́n máa gbọ́ pé ọdún yìí gan-an ni. wọ́n wá máa gbọ́ pé ọdún yìí gan-an ni. ọjọ́ tí wọ́n pé ọdún yìí gan-an ni. ọjọ́ tí wọ́n pé ọdún yìí gan-an ni. òun ní nǹkan bí ọdún méjì sísè kan wà bí. òun ní nǹkan bí ọdún méjì sísè. ọdún yìí ó ti tán. ó ti tán. ẹ lè gbóhùn ẹ̀ mọ́ láyé. ẹ lè gbóhùn ẹ̀ mọ́ láyé. tí ẹ ti tán nù ni. tí ẹ ti tán nù. àṣé ọdún tí wọ́n lóhùn gan-an lọ́dún yẹn àṣé ọdún òun lọ́dún tọ́lọ́hún ṣẹ̀ṣẹ̀ tún sáyìn míì lọ́wọ́. àtọ́lọ́hún ṣiṣẹ́ míì lọ́wọ́ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì tí màláíkà wa bá ìwà ń bí màláíkà pé má lákàlà tẹ̀zúrí ní èéṣe tọ́ wá látijọ́ yìí. èéṣe tí wọn màláíkà wá sọ́dọ̀ mi. táwọn yẹn wá pé ń gbà náà wípé àrẹ mi àtọ́lọ́hún ti dàrú pọ̀ ránṣẹ́ sí mi mọ́. Olúwa ni wọ́n dó hà. tọ́lọ́hún wíwọ́ wà láìlì sáàsà jama wà dà á kàrọ̀ búkà wàlà lè ákìrà tó kẹ́yìrùn lákà kọ́dà wà làsáwùfà yóò tí kàrọ̀ búkà. so àsìkò yẹn bó ti hó tó ni èmi padà wá rí wípé ayé tẹ̀yìn wá nǹkan méjì lẹ gbé wáyé lẹ wá ṣe láyé ẹgbẹ́ rí ariwo wá káyọ̀ pariwo lé yín lórí ẹni eré ọ pariwo ẹni ebú náà pariwo number 1 ẹlẹ́ẹ̀kejì ayé tẹ́ ẹ wá ẹ wá joyè tọ́lọ́hún ni àwọ́ọ̀dù lẹ́fẹ́ lẹ wá gbà lọ́dọ̀ Ọlọ́run láyé èyí ń túmọ̀ wípé àwọn tànà yẹn ti ṣiṣẹ́ ẹ̀yin wá gba kọ́ọ̀pù ni àwọn tànà yẹn ti ṣiṣẹ́ ẹ̀yin wá gba kọ́ọ̀pù so kọ́ọ̀pù wọn lẹ wá gbà dàgbà pé yóò ní ṣiṣẹ́ ọba tó ń wí nìtàn yọ́sà gbéfe wọ́n á sì dúró gbéfe ẹni wọ́n sì fẹ́ gbé fún ẹ̀jẹ̀ ẹni tí ó ṣiṣẹ́ ni. ẹ̀jẹ̀ ẹni tó ṣiṣẹ́ ni wọ́n fẹ́ gbé fún. so ife wọn lẹ́yìn gbà. ife wọn lẹ́yìn gbà. ife àwọn tó bí yín lẹ gbà. ife àwọn tó bí yín lẹ gbà. ife àwọn tó tọ́ yín lẹ gbà. ife àwọn tó tọ́ yín lẹ gbà. ife gbogbo àwọn ẹni Ọlọ́run tó ṣáwájú yín lẹ gbà. ife gbogbo àwọn ẹni Ọlọ́run tó ṣáwájú yín lẹ gbà. so ìgbà tí ẹ kọ́ gbà wọ́ọ̀dù. ìgbà tí ẹ kọ́kọ́ gbà wọ́ọ̀dù. léyìí tó kọ́ hàn lẹ̀ yìí. léyìí tó kọ́kọ́ hàn lẹ̀ yìí. nígbà ẹ̀kọ́ gbéjà lálíyàwó lẹ̀ yìí. ẹ̀kọ́kọ́ gbéjà lálíyàwó lẹ̀ yìí. kọ́dà gbogbo àwọn àgbà àfa Látìmí kábàrà ọbẹ̀ nú ẹni tí kì í gbà ìjọ tẹ gbéjà lálíyàwó lẹ̀ yìí tá àfa Láti dé àyín àfa Láti ń sọ fẹ́nìkan pé ọgbọ́ wòlíì ni ọkùnrin náà ó yàtọ̀ lóòótọ́ òun lọ́jọ́ tí wọ́n ń kígbo sí pé góòsù kan wọlé yìí ìta àkọ́gbọ́nù ìpè góòsù kan wọlé yìí o láti bó ló kálukú bá àwọn èèyàn bá wọn bá ń wá èmi náà wá ń jọ náà ni mo wá pàdé àfa Ṣéhù Látìmí kábàrà òun àti ẹnìkan ni wọ́n ń sọ mọ́dọ́ pé wọ́n jẹ́ ọkùnrin yìí ìmọ̀lẹ̀ ń bẹ lára rẹ̀ lóòótọ́ èmi rí o àfa Láti ní èmi rí ìwà ń sọ fẹ́ náà wípé sọmọ kémi ẹ gbà àmọ́ ọmọ gba eléyìí o jẹ́ ìmọ̀ pàfà Láti náà àbàmì èèyàn ni tó fi gbà lọ́dún náà ìtàn àwọn ìlú ìṣe ti lé lógún ó ti lé ní 20 ọdún àti márùn. ó ti lé ní 20 ọdún àti márùn. ní báyìí ní ìtàn sọ yìí níjọ́ náà àwọn èèyàn ṣe ìkár. èèyàn ṣe lè pe rẹngóṣù. bàbá má fowó ra dẹ́tà ẹlẹ́rí. bàbá àwọn wa sọ níta. bàbá àwọn wa ní góṣù ni. bàbá má fowó ra dé sí ní àgbákòrin láyé àgbákòrin lọ́dọ̀ Ọlọ́run. kọ́dà àwọn màláíkà Ọlọ́run mà wípé ẹnìkan bẹ tí wọ́n ń pè má fowó ra dé. mùkáṣàfù ni. ọwọ́ ní góṣù lélẹ́yìí o. àbí àfa Abdulhakeem dà ẹjọ́ náà gbọ́gbọ́dọ̀ ó ti wí jọ́nà nù bàbá amáforadé wí bẹ́ẹ̀
èmi bá gbàjọ́ náà pé ẹ̀bọ́ góòsù lóòótọ́ Gáúsù lẹ́ni yìí lóòótọ́ o. ló ń kálukú bá ń tẹ̀lé ló ń kálukú bá tẹ̀lé wọn. ló ń kálukú bá ń tẹ̀lé. ló ń kálukú ń tẹ̀lé wọn. nígbà ọ̀ya nígbà tó yá. so gáúsù yẹn Gáúsù yẹn. ìtì ń bẹ ń bẹ oyin tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àṣírí ìtì ń bẹ ń bẹ àṣírí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run padà fi hàn ayé Ọlọ́run padà fi hàn ayé. kí làṣírí ìtì ń bẹ ń bẹ àṣírí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ala wasala ala wasala ẹ dákun ẹ fún baba aláyé ń bẹ o ṣé Buhari abẹ́ mi. baba wa Sheikh Buhari abẹ́ mi inú àwọn mutasawwifu tó dáa àwọn mutasawwifu tó dáa. inú àwọn àgbàlagbà Sufi àwọn àgbàlagbà Sufi. akí baba wa akí bàbá wa. ẹ bá wáyé fún wa. bá a wáyé fún wa. tọ baba wa Sọfúwà bàbá wa Sọfúwà. àti baba wa Kaula bàbá wa Kaula. gbogbo wọn ni wọn bẹ yà yìí àwọn ni wọ́n bẹ́ẹ̀ ọwọ́ ni yìí. Ọlọ́run sàlékún dáadáa ẹ dákun ẹ jòkó bẹ́ẹ̀ ni ẹ lọ jòkó bẹ́ẹ̀ wọn dákun àfa àti rọwà sí Anakumullah. ó ní Ọlọ́run tú àṣírí Gáúsù Ọlọ́run tó àṣírí Gáúsù. nígbà yẹn nígbà náà. oníkálukú padà gbà ó kálukú padà gbà. pé lóòótọ́ Gáúsù ni wọ́n lọ́wọ́ tá a bá wa mufti tó ní Gáúsù ni. Ìlọrin Ìlọrin. àbílẹ̀ Yorùbá àbílẹ̀ Yorùbá. wọn a máa sábà kóbo ẹni wọn bá ga wọ́n sábà máa ń kó bẹni tó bá ga. ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà. àtàsàsí àtàsàsí. àtẹnu àtẹnu. àtòògùn Àtòògùn. àtinákàlí Àtinákàlí. àtòsó àtàjẹ́ àtàjẹ́. ká pé ẹni tí wọ́n kó gbogbo orú àwọn nǹkan báyìí bò ẹni tí wọ́n kó gbogbo àwọn nǹkan báyìí bò. nípa àwọn òní jí orí ntọ́lọ̀ ní ọ wá lò láyé àwọn lò oníjọ́ orí ntọ́lọ̀ ni ó wá lò láyé ṣe. káwá wípé irú ẹni bẹ́ẹ̀ ìgbà tí ó tún wá yọ sí ìgbà wọn tí ó tún yọ sí wọn. ọba jí oyé wọn wípé mo ti jẹ góò mo tún jẹ góò kan sí ó tún ti jẹ góò kan sí o. góò wo ni wọ́n jẹun góò wo ni wọ́n jẹ. òun náà ni mufti góò mufti náà ni wọ́n tún jẹ. ipò mufuti ipò mufti. mo sọ nílé arọ Ọ̀yọ́ nísìn bàbá táyé èéṣe títí yín fi dàròyé èéṣe títí ibi dàwòye. ẹ̀yin gan fúnra yín ẹwà controversy ẹwà controversy. torí kò sí ń tẹ́ sọ tí ò ní dàròyé kò sí ń tẹ́sán tí ò ní dàwòye. bàbá wa Mudiru wà controversy àbí kílẹ̀ ẹ̀ máa ń pè é controversy àbí ọ wà controversy lọ́dọ̀ ẹ̀yẹ iléèbó Mudiru ò ní sọ nǹkan kan kọ́ mọ́ dàròyé wọ́n ní sọ nǹkan kan kọ́ mọ́ dàwòye. ẹ̀yin náà ò ní wí nǹkan kan kọ́ mọ́ dàròyé ẹ̀yin náà ò ní sọ nǹkan kan kọ́ mọ́ dàwòye. wọ́n ní bàbá Alájí àgbà jẹ́ bàbá Alájí àgbà. kò fariwo kò fariwo. bàbá wa pọ̀ ọ̀kagi jẹ́ bàbá apọ̀ ọ̀kagi jẹ́. kò fariwo kò fariwo. Ṣéhù Sọfíyù jẹ́ Ṣéhù Sọfíyù jẹ́. kò fariwo kò fariwo. wọ́n wá ní èéṣe títí wọ́n fi dariwo èéṣe tí bàbá Al-Miskinu. wọ́n láwọn tí wọ́n jẹ́ síwájú yìí àwọn tí wọ́n jẹ́ sáájú yìí. àwọn ti dàgbà àwọn ti dàgbà. wọ́n ti ń wo Ọlọ́run lọ́kànkán wọ́n ti ń wo Ọlọ́run lọ́kànkán. Ọlọ́run ló fi compensate wọn wípé tẹ́ bá dọ́dọ̀ mi ẹ tún gbókọ̀ mi wá ni àmọ́ ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ Mufti yẹ ẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ ayé tuntun ni tẹ́mi yóò wá gùn ké. tẹ́mi sì yóò sì gùn dáadáa ẹ dákun ńgbà tí dáwọ́lá ànábì tí ó kalẹ̀ ànábì yìí rí controversy àbí òrí orí controversy. àwọn mídíà ti kú àwọn mídíà ti kú. ọmọ àkágbé kan wá bá mi ọ̀kan ní ẹni ẹ ń pe Sanusi ní Sunusi Sanusi ní Sunusi. mo wá ní ṣé Sunusi àti Sanusi sóhun wọn ní kí ẹ wá jẹ Mufti sí ni àbí ṣé tí wọ́n ní ẹ wá dànù bàbá Sheikh Adamu sì ní Bidimasi a lè pè ní Badimasi Sheikh Adamu wí bẹ́ẹ̀ bàbá pe Sanusi Sunusi ṣé fíìlì ilé àìsàn máa tún wọ̀ yìí ni ebi ọmọ tó àbí ẹni nígbà Mudiru ní Ibnu Hijir àwọn ní Ibnu Hajar lọ yẹ kí Mudiru ó pè wọ́n dà àti Hijiru àti Hajaru èwọ̀n bàbá rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ so ẹ rí wípé àwọn yẹn wọn ní kankan tí wọ́n wá sọ láyé wọ́n kàn wá ta kórí Ọlọ́run ni akramakallahu mo sọ ìtàn kan bẹ̀ yẹn mo sọ wípé anabi sàábé àwọn méjì kan jà nígbà àwọn jà wọ́n jà sí nǹkan kan ni wọ́n wá ní ẹjẹ́ kó lọ́dọ̀ anabi wọ́n wá dọ́dọ̀ anabi ìwọ anabi à ń jà sí rìmóòtù yìí níta ń jà sí rẹ o níta àwa ń jà sí yìí èmi mo ní eléyìí pé mi mo ní anabi wa dájọ́ ó léléyìí lónìí ìwọ kó o ní tọ ọwárí alimọkọdọ àléyìí ẹni adájọ́ fún pé kèé sòun lónìí àyẹ̀bọ̀ mo wíyẹ̀ sí òun wá ń bínú ọlá anabi ọ̀rẹ́ jọdá ó sì lè gbé fún àfa Yasin tí ò gbé fún alùsùnà tọ̀hún
nítorí ẹ̀ ní dákọ̀ ara mi ni o ẹ̀ sì ní dákọ̀ àwọn tí ń bẹ ń yà yìí ká dákọ̀ ká fi àlùsùn náà sí tọ́ra àwọn náà ni wọ́n ń bínú jù báyìí ó ṣe lè gbé fún Ṣéhù Yásìn àwọn ọlọ́dọ̀ Abubakar àwọn àpíìlì wọ́n wá lè àpíìlì Abubakar ní ẹ̀ má wulẹ̀ àpíìlì ìtàn nábì dáhùn náà ni olóhùn ọgbà àwọn ọdọdọ Umaru ni nígbà àwọn ọdọdọ Umaru ànábì ṣe tó dùn èé ṣe kí ló ṣe ó ló gbé ẹ̀tọ́ òun fún lágbájá olóhùn sì tẹ òun lẹ́tọ̀ọ́ sí torí òun jù lọ gbogbo ọ̀nà Umaru ní ṣe ọ faramọ́ ntàn nábì dá oníjòkó ń bọ̀ wá ọwá Umaru wá jáde ọwá lè mú idà dídé tí ó dé ọsọ idà sí ẹni tó lòun ọ̀ faramọ́ ntàn nábì dá ọbẹ̀ lérí ẹgbọ́ ọbẹ̀ lérí ó ní ìwọ ìbọ̀ bá ń bẹ láyé oníjà nábì ọgbádùn ọkàn ló sì máa wà bíi pé èmi mo sì lé kíní yìí o èmi mo lẹ́tọ̀ọ́ sí mufti yìí o wọ́n sì wá gbé owó lágbájá ọkàn ọwọ́ abẹ́ lérí pé ìwọ lè sinmi ná nígbà tọ́wọ́n wá lè sọ fún èrò wá kàn nábì anábì lè ṣe túmọ̀rù ṣe bẹ́ẹ̀ ọlọ́run wá gbéjà Umaru ọlọ́run má wulẹ̀ bú Umaru olúwa ní fàlà wà rabbika ẹ wo nǹkan fàlà tá ń lè túmọ̀ fàlà Sheikh Labib fàlà lásán ta ni ó tu ọlọ́run ló mẹ́rù ẹ̀ tó fi lo fàlà síwájú ọwọ́ ni wà rabbika mo fi bí mo ti tó lọ́dọ̀ rẹ búra la yu'minuna wọn òun nìkan kọ́ gbogbo àwọn yòókù náà ò ní gbà àtayọ̀ hakimu kàfí máa ṣàjára bainahum àfi kún ọ́ fọ́ọ̀sì rẹ ibi tó ọ̀fẹ́ gbé sí kún ọ́ tìọ́ kọ́ gbé síbi tí ọ̀tọ́ olúwa ní àmọ́ má dààmú ara rẹ o thumma la yajidu fi anfusihim haraja mimma qadaita ibi tó dájọ́ sí wọn kò sí bá bẹ́ẹ̀ ni ó lè sọ pé ó ṣe gbé bẹ́ẹ̀ wa yusallimu taslima so bí bàbá ọba Ìlọrin bá wá dá báyìí ipò ẹni ọmọ Ádámọ̀ làwọn fún ọmọ Alájí Àgbà làwọn fún ọmọ àfa Àlímì làwọn fún so kí tí a sì rí pé nù gbogbo ọmọ àbálàgbàjẹ ṣeun làwọn fún kọ́dà ọmọ Àgbárígìdòmà làwọn fún tí bàbá wa Alájí Àgbà tòní sì wá tínú wọn dùn sí tí gbogbo àdàbí inú wọn dùn sí tàwa lẹ́ni tí ó sọ wípé inú wọn ò dùn sí tí bàbá wọn bá lọ rí sí. so bẹ́ẹ̀ bá wá nínú wọn ò dùn pé bí ọ bọ́ sí. ọ̀dọ́ lágbájá lòun fi ọ bọ́ sí. àwọn ò ní bẹ́ẹ̀ lérí. bí Umaru ṣe bẹ́ẹ̀ lérí. àmọ́ kọ́ dọ́gbọ́n fún rẹ̀ kó gbé nǹkan jẹ kó kú fún rẹ̀. kó sì má jẹ́ nìkan mà wípé ọ̀rọ̀ Mufti lọ́pọ̀ àwọn o. torí tàwọn wà ńlẹ̀ o ọgbọ́n ni kọ́ dá sí. eléyìí ti di tiwa ó di tìlọrin ó ti di Kwara ó di tilẹ̀ Yorùbá nígbà mo sọ́njẹ́ ẹ̀ta ń jọ mo kọ́ gbọ́ Mufti ń lọ wá sí ni mo ṣe gbọ́ mo wá sọ bí wá sí mo ní Mufti gbogbo ilẹ̀ Yorùbá ni o ẹnìkan wá fún mi lésì lérí mídíà ó ní ṣebí Mùdírù ń sọ wípé Ìlọrin èsì ilẹ̀ Yorùbá ó wá di Mufti àwa di Mufti ilẹ̀ Yorùbá èyí ń fẹ́ ni wọ́n lésì nísìn o kọ́ máa gbọ́ báyìí a èsì ilẹ̀ Yorùbá o àáfàá ilẹ̀ Yorùbá ni wá ẹni bá wá jẹ Mufti yà yìí kọ́dà bí gbogbo ilẹ̀ Yorùbá bá ní Mufti àwa ni grand Mufti so kìí ṣe Mufti lásán o grand ni o Mufti àgbà fún gbogbo ilẹ̀ Yorùbá bàbá Alágbàjì àfa ilẹ̀ Yorùbá ni kò ṣe yọkú o bàbá Alájí Àgbà àfa ilẹ̀ Yorùbá ni Sheikh Adama àfa ilẹ̀ Yorùbá bí bẹ́yìí bá ń jẹ Mufti lu yín ṣe báwo la kọ́ yín kẹ́ ẹ tó máa Mufti Sheikh Yahya Murtada àfa ilẹ̀ Yorùbá tó ibi wọn ti kọ́ yín rèé ẹ gbọ́dọ̀ gbà yí pé ibi tẹ́ ẹ ti pilẹ̀ ni Mufti ibẹ̀ náà là gba ti Mufti ibẹ̀ náà là gba ti tó àwọn tó gbàgbà nílẹ̀ Yorùbá wà má ya'qiluha illa al-alimun ẹnìkan kò ní gbọ́ yé bí ti wù yí àbẹ́ni ọba jàfa bàbá wa Mufti ẹjọ́ tẹ́ ẹ kó dé òlì làwọn àfa àti pilẹ̀ ìjẹni Ọlọ́run Gáúsù lẹ́yìn ti pilẹ̀. Gáúsù lẹ́yìn ti pilẹ̀ ìjẹni Ọlọ́run ti yí. ẹ̀rọ kíni ẹ̀fọ́ kíni jọ́ǹpù àbíkílẹ̀ mọ́ kíni sábà máa fò wọ́n fò ẹ̀fọ́ kéńké ẹ̀ lè bá àwọn àgbàlagbà
kọ́dà bàbá wa lábẹ́ mi ìjọ tí ẹ gbé ìjọ tẹ ẹ di gáúsù gbogbo àwọn bàbá yìí náà ni wọ́n sáyìn sí wípé góòsù wa ni ìlú ṣé Ibrahim ni yá ṣe ẹ débẹ̀ wọ́n tún sáyìn pé góòsù ni tó kí ló wá kú tó ẹ wá kú mbẹ Mufti yìí òun wá ní pàápín oyè tí a jẹ nídìí ìjà àfa. òun ní pàápín oyè bẹ́ẹ̀ jẹ nídìí àfa. nídìí ìjà àfa lẹ́yìn Mufti kò sóyè mi ma oyè tó kù lẹ́yìn Mufti òun náà Ridwanullah Ridwanullahi akbar òun nìkan ló kù lẹ́yìn rẹ̀ Ọlọ́run jẹ́ wá pàdé Ridwanullah àwa fẹ́ yín gan àbí yẹ́sì àlùnáka kọ́dà yẹ́sì ṣe program lánàá àwa fẹ́ yín gan fífẹ́ tá a fẹ́ yín inú wa tún wá ń dùn wípé bàbá Mudiru wa fẹ́ yín púpọ̀. bàbá Mudiru tún wá fẹ́ yín púpọ̀. ọ̀pọ̀ gbogbo ẹni lẹ́yìn jimá lánàá wọ́n tún jókòó àdúrà ní mọ́ríkàsì lánàá bẹ́lẹ̀ yìí bá wá kí bàbá Mudiru bàbá wọn ẹ ṣé gan mo dúpẹ́ ìtí bàbá ń wí nù bàbá ni ẹ ṣé ẹni tọ ọlọ́wọ́n gbà ẹnìkan wá pé bàbá Mudiru ọwọ́ ni bàbá Mudiru ọlọ́wọ́n jẹ́ àríyìn pẹ́ wọ́n máa ń sọ ńlọrin wọ́n lẹ́yìn lẹ gba Mufti fún wọn Mudiru yẹn mọ́gbà nìyẹn mọ́gbà fún nìyẹn bẹ́ẹ̀ yẹn bá lè mọ́gbà fún nìyẹn bàbá wa Mudiru àwọn ló ní ìdùnnú yìí àwọn bàbá tú ọkàn wọn àwọn náà ní ìdùnnú yìí torí ọmọ ìdùnnú ni yín fún wọn púpọ̀ ìdùnnú ni yín fún wọn púpọ̀ Ọlọ́run ò ní pa yín kíákíá kọ́ má pa yín kíákíá òun ni Mufti yóò fi wúlò torí Darul Ifta tá a fà wí ó ti bẹ̀ látàná ni iṣẹ́ ti ń lọ ṣe é rí Mufti eléyìí bọ́sọ́lé àárọ̀ yọ wípé àwọn bàbá tí wọ́n lọ wọn gbogbo tíra àti wọn eré wọn ló wà àwọn ti kó gbé ẹsẹ rí kò sí àwọn wa maktaba kan kí bọ́ ọba ti dé títọ́ ọba bá wa a máa wí àmọ́ àwa tòní tọ́lá àwọn tá a fẹ́ ṣe fàtiwá fún eré wọn ọ̀dà so àwa wa gbọ́dọ̀ wá tá a máa fi tún eré wọn ṣe àwa gbọ́dọ̀ lé Darul Ifta mákítàbọ̀ wà ọ́fíìsì ọ wà sìnrìn tí wọ́n sì ń fọn tẹ́lẹ̀ ẹyọ kan ni ọgbọ̀rọ̀ tó bẹ́ tàbá yìí torí ó ti rínú torí bàbá ọba àlọ́rin wọ́n lo ọlá àfa àlímì bàbá ìmọ̀mọ́ àgbà ń lò Mufti lẹ́yìn ọba àwárí màmú Mufti ló kù so Mufti yẹ gbọ́dọ̀ lo ọlá káwọn àfa àlẹ́ lárúbáwá Mufti ibẹ̀ kọ́ wọn wípé báwa ti ń sọlá Mufti yà yín wọ́n ń ṣe kan Nàìjíríà so ẹ palẹ̀ mẹ́ẹ̀ dáadáa èyí tẹ̀ ń bá bọ̀ wá tẹ́lẹ̀ náà tọ̀ máa bá wọn wí. ibi tí bàbá wa Jakmal tọ́bọ̀rọ̀ dé yìí Allahu akbar torí ọlá tí yẹn bá lò lẹ́kọ̀ọ́ tó gbé wá láti ìlú Ìlọrin gbogbo ayé fi mọ̀ kó lọ́lá tí gbogbo ayé fi wá mọ̀ pé ní ìyí ọlọ́lá o nílẹ̀ Yorùbá yìí ọ̀rọ̀ ànàkiri yìí báyìí nílẹ̀ Lágbáwá nílẹ̀ Nàìjíríà ọlá ni bàbá wa yìí ń lo ọlá mọ̀ bàbá wa àgbọn oníkìjìpá Mufti wọ́n lo ọlá ìmọ̀ wọ́n ń lo ọlá sultan torí pé anabuwa Muhammad wọ́n nígbà tó kú ní ẹ̀yìn mímọ̀ lẹ́wà ń bí ẹjọ́ fúríjì mi wọ́n nígbà tí anabi kú ní Mẹ́kà tó ń lọ sí Mọ̀dínà àwọn kan ní àyà yẹn pàdé ẹ̀ lọ́nà ni àwọn kan nígbà tó wà Mẹ́kà ni wọ́n ní Rabbi ikhrijni makhraja sidqin وادخلني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا gbàtó dẹ̀ dé Mọ̀dínà sultanu tó béèrè àti Nasira tó béèrè Ọlọ́run gbé méjèèjì lọ ó control Mẹ́kà ó control Mọ̀dínà ibi tẹ́ wá dé dúró yẹn ibi ọlá lẹ ti lọ
Suratul Mulk tẹ̀ bá mind. Suratul Mulk. Wọ́n ti ní mufti mẹ́rin ló ti jẹ. Wọ́n ní mufti mẹ́rin ló ti jẹ. Mẹ́ta ló ti jẹ. ẹlẹ́ẹ̀kẹrin àwọn lẹ́lẹ́kẹrin. mufti mẹ́rin ló ti jẹ. Mufti mẹ́rin ló ti jẹ. Àmọ́ mẹ́ta ni ó sojú tiwa. Mẹ́ta ló sojú tiwa. Àwọn agbóhùntàn lọ́dọ̀ àwọn àgbàlagbà yìí pé bàbá wa Salimanu Ake làkọ́kọ́ mufti tí bàbá wa Tajul Adabi fún. Bàbá wa Salimanu Ake làkọ́kọ́ mufti tí bàbá wa Tajul Adabi fún. Tí wọ́n fún wọn. Tó fún wọn. Ìwà ń jásí pé lọ́dọ̀ bàbá wa Tajul Adabi mufti mẹ́rin ló ti lọ. Lọ́dọ̀ bàbá wa Sheikh Tajul Adabi mufti mẹ́rin ló ti lọ. Ibi tí mo lọ yẹn. Ó wà lórí íńtánẹ̀tì. Ó wà lórí íńtánẹ̀tì. Àwọn pè wọ́n ní fort. Àwọn pè wọ́n ní fort. Tọ́ba lọ́dọ̀ ọba. Wọ́n pè wọ́n ní fifth. Ẹ ṣeun. Ó wà nínú encyclopedia. Torí a ti lọ lórí ẹ̀. A ti lọ lórí ẹ̀. Àwa gan oṣù. Allahu akbar. Torí pé aré díẹ̀ sí. Allahu akbar. Ẹ tó dẹ̀ fẹ́ fèsì o lè gbọ́rọ̀ àfa àkọ́kọ́ má gba research. Bẹ́ẹ̀ ni àdìsọ̀lá àdìnnú. Ẹ ṣe wá sọ yìí òfin rinlẹ̀ pé mẹ́rin làwọn. Ṣùgbọ́n márùn-ún ló wà nù. Márùn-ún ló wà nù tán. Ó òkú bàbá bó ti rí nù. So àwa ṣe Suratul Mulk. Suratul Mulk. Ar-Rahman mẹ́rin ló wà nù. Ar-Rahman mẹ́rin ló wà nù Muliku. Ọlá ti wà lọ́wọ́ wọn. Ọlá ti wà lọ́wọ́ bàbá wa. Ọlá ti wà lọ́wọ́ wọn. Ọlá ti wà lọ́wọ́ wọn. Ẹ̀mí gígùn ló kù. Ẹ̀mí gígùn ló kù o. Àti nǹkan tí ò ní bọ́lá yẹn jẹ́. Àti tí ò ní bọ́lá náà jẹ́ lọ́wọ́ wọn. Tẹ̀ bá mind sa. Tẹ̀ bá mind. Ẹ jẹ́ àjọ ká. Ẹ jẹ́ àjọ ká fún wọn. Ẹni sùúrù. Àwa la lídìí ẹ̀. Àwa la lídìí ẹ̀. Ẹ̀yin ti ẹ mọ̀ pé ìlú wo lẹ́yìn. Gbogbo olú ni ẹ mọ̀ pé Ìlọrin lẹ wà. Ìlọrin lẹ wà. Ẹ má lídìí. Ẹ má lídìí ẹ̀. Kẹ máa ṣáwájú mufti. Oní Muliku náà. Muliku náà. Sheikh Adamu náà ló ní. Sheikh Adamu náà ló ní. Àwọn ni wọ́n fún gbogbo ọmọ Markaz. Àwọn ni wọ́n fún gbogbo ọmọ Markaz. So bàbá sì fún wa lóhùn tá a fi sà. Bàbá sì fún wa lóhùn tá a fi sà. Òun la wà lò. Òun yẹn náà la wà lò. Bàbá ọba àjẹta. Bàbá ọba àjẹta. Tó bàbá wa tòní. Tó bàbá wa tòní. Nígbà Sheikh Adama ẹ máa gbọ́ ọmọ kẹ́kẹ́ gbọ́ o. Bàbá ọba àjẹta. Bàbá ọba àjẹta. Zulkarnain. Tí wọ́n bí bàbá tòní. Tó bí bàbá wa tòní. Dáadáa tí wọ́n kọ́ ṣe fún Sheikh Adamu. Dáadáa tí wọ́n kọ́ ṣe fún Mọ̀lánà Sheikh Adamu. Òun ni pé Adamu ó ti dèèyàn. Adamu ó ti dèèyàn. Ìlú tó wà mo gbúrò ẹ̀. Ibi tó wà mo gbúrò ẹ̀. Wálé ọ wá gbé nǹkan kan lẹ̀. Wálé ọ wá gbé nǹkan kan lẹ̀. Kọ́lámì. Kọ́lámì. Wọ́n wá gbé dàrú kalẹ̀. Wọ́n wá gbé dàrú kalẹ̀. Dàrú ni bàbá wa ti kọ́kọ́ kéwú. Dàrú ni bàbá wa àgbà mufti tòní ti kọ́kọ́ kéwú. Tí bàbá wa bá jẹ́ ìta pé ó wá dálẹ̀. Bàbá ọba àjẹta ní kọ́ wá dálẹ̀. Bàbá ọba tòní náà. Bàbá ọba tòní náà. Àwọn náà tún wá pé bàbá wa tòní yìí wípé wọ́n náà máa bọ̀ wálé ó ti di nǹkan lọ́hùn. Wọ́n náà wá dá dàrú lifta yìí lẹ̀. Ẹsẹ̀ ẹ̀rí kiri yẹ. Bàbá ti jẹ́ ẹ̀ta. Ó ní ṣe Adamu ó gbé Darul Ulumi kalẹ̀. Bàbá wa tòní ti ń jẹ́ ọmọ ti jẹ́ ẹ̀ta. Ó ní wọ́tọ́ wa kéwú Darul Ulumi tí bàbá mi ní ká Adamu ó dálẹ̀. Ìwọ náà wá bọ̀ wá dá Darul Lifta yìí kalẹ̀. Sẹ́ẹ̀rí pé ọlá yẹn ó fẹ́. Muliku yẹn pẹ̀lú ògùn Ọlọ́run. Gbogbo wa náà láàjọ kà á. Bá a ti kà á lọ́ndà Sheikh Adam. Ọlọ́run jẹ́ ẹ̀fẹ̀ mi gígùn lò ó. Má jẹ́ kí ọlá náà ó bàjẹ́. Má jẹ́ yín náà ó bàjẹ́ nínú ọlá náà. Má jẹ́ ẹ̀fà ìsàn lò. Má jẹ́ ẹ̀fà burú lò. Àfi ọlá bí Muliku ti tó bẹ́ẹ̀. Gbogbo agbára ẹ̀dá. Àbí àlìjànú. Àbí èèyàn. Lórí yín. Ọlọ́run kó gba agbára náà lọ́wọ́ wọn. Ahọ́n oró. Ọlọ́run má jẹ́ ọ̀sẹ̀ máa yín la. Oró ahọ́n. Oró ọwọ́. Oró ẹsẹ̀. Kódà oró ojú. Àtoró onú àti tetí. Gbogbo ìran oró tí bẹ láyé. Ọlọ́run kó bá yín tẹ̀ wọ́n. Alibarikola àwọn ẹni Ọlọ́run. Kápákọ̀ ṣe Muliku bẹ́ẹ̀. Bismillahir Rahmanir Rahim. Tabarakalladhi. Wa huwa ala kulli shay'in qadir. Khalaqal mauta wal hayata liyabluwakum ahsanu amala. في ذو الغفور الذي خلق سبع سماوات طباقا في خلق الرحمن فارجع البصر هل ترى ينقلب إليك البصر خاشعا
سماها الدنيا بمصابها وجعلناها رجوما وللذين كفروا عذاب جهنم خلقوا فيها شهيقا تميز من الغيث كلما خلق فيها سألهم حسنتها ألم يأتكم نذير قد جاءنا نذير وكسبنا إن أنتم إلا وقالوا أو نأكل ما كنا فاعترفوا بذنبهم الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم الحق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض سبلا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أم أمنتم من في السماء ولقد كذب الذين من قبلهم فوقهم صافات ويقبضنا إنه بكل شيء عليم هو جند لكم أفمن يمشي مكبا على وجهه على صراط مستقيم هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون هو الذي خلقكم بالعهد وإليه تحشرون يقولون متى هذا الوعد إن كنتم صادقين فإنما على نذير مبين فلما رأوه الذين كفروا stop ọlọ́wọ́ gbà huwa rahmanu amanna bihi Allahu rabbul alamin ẹni níjọ́ tí wọ́n jẹ gáúsù wọ́n máa kọrin kan fún wọn mo lè má máa kọ àmọ́ tí n bá ti rán wọn létí wọ́n fẹ́ kún ọkọrin kí gáúsù wọn ó sì jáde ńbẹ̀ torí gáúsù yẹn òun ló bí gbogbo tí ń ṣẹlẹ̀ yìí oyè kékeré kan gáúsù ni wọ́n pè ń gáúsù sọ gáúsù oyè tọ̀dọ̀ Ọlọ́run ni tàwọn ẹni Ọlọ́run mufti tàwọn àfa ni àwọn alimu ẹsẹ wo àwọn ulama àwọn fuqaha so àmọ́ àwọn al-arifu wal-alim get báwo so ẹ máa wá kọ ní jọ́nà wípé la ilaha illallah ayakallahu ta'ala ẹ máa bá wọn kẹ́kùn ọ̀dà ọlọ́wọ́ pẹ̀lú yìí ẹ máa wá pé oríṣiríṣi kìíní kan ọlọ́wọ́ jọ dá fún yín lórílẹ̀ Fárúkù tí bàbá yàtọ̀ àrólé Muhammadu tó wà tipẹ́ oní ọlá àti kọ ilé yìí mo dá wa padà sípìlẹ̀ going to 30 years báyìí going to 30 years torí yẹn ti wà kọ̀ wá bàjẹ́
kàkà kọ́ wá bàjẹ́ lọ́dọ̀ ọ̀tá Shehu Labeeb yìí wá ń dá sí tó ti wá dá débi tí ẹnu ẹ̀gàn ò lè yẹ̀ ẹ́ mọ́ tọ́lá ẹnu ẹ̀gàn ò ṣe pé Mufti kò sí bó ti pé o kódà ò lè yí tẹ̀wọ̀n àkókò mi ìbẹ̀ wọ́n máa yí ókò mi Mufti ò ṣe yí Mufti náà ló wí kò ṣe é fẹnu ẹ̀gàn pé rárá bó ṣe wù ọ́ ma so a wá ṣe markasi ufudika ruhi èyí tẹ́ fẹ̀mí yín lẹ̀ fún tó fi jásí bí ọ jásí markasi tẹ́ fẹ̀mí yín lẹ̀ fún Sheikh Adamu tẹ́ fi lẹ̀ fún tó fi wá jásí bí ọ jásí dáadáa Sheikh Adamu osun wallahi lazim baba osun wọ́n yọ sí yẹn rí wọn baba wa àgbà Sheikh Farouk baba náà osun wọ́n yọ sí yẹn rí wọn Sheikh Miskinu osun wọ́n yọ sí yẹn rí wọn ibi ẹ ti mọ̀ pé baba wa Sheikh Adamu osun ẹnu àwẹ̀ ńgbà tí ó gun Mudiru ní tí bá ti ẹ fẹ́ gbàgbé ṣé baba mi ò ní yọ sí mi ni kọ́ wa sọ fún mi pé báyìí ni bàbá ọmọ àgbà wọn wí bẹ́ẹ̀ wọ́n ti wà ní nígbà wọn sọ lẹ́ẹ̀fì mọ̀ pé àwọn bàbá yẹn ò sùn ẹ̀yin ń pàdé wọn dáadáa alibarikọ́lá àwọn ẹni wọn ò ní pè yín nísìn wọn ò ní pè yín nísìn ẹ jíṣẹ́ wọn pẹ́ alibarikọ́lá àwọn ẹni ọlọ́run wọn ò tiẹ̀ níṣẹ́ tí wọ́n bẹ̀ yín iṣẹ́ tí wọ́n pa bá wọn bẹ̀ yín bàbá wa Siddiq wọ́n ti bá yín jẹ́ gbogbo ẹ̀ kọ́lọ́n ọba wa kẹ́ wọn wọ́n ti jẹ́ gbogbo ẹ̀ gbogbo tó kù tẹ́ lò òòrè ni wọ́n máa jẹ́ alájí ó lè márùn wọ́n fẹ́ wọlé ṣètò yìí wọ́n wà ní travel ni o wọ́n wá ní ká bá wọn rọ ọ̀yà bá wọn. Àmín. Aki Samahatul Mufti. Alhamdulillah. Ayakallah. Àwọn èèyàn ti fẹ́ jí nǹkan mi bẹ́ẹ̀ ni mo sì ní. Tọ́. Wọ́n á kẹ́ta sọ àwọn èèyàn gbàgbà tẹ wà lórí atẹ́gùn. Tọ́. Èmi ni mo nira yìí Ri'asatul Bu'uthil Ilmiyya. Tọ́. Dáwà wà ní Rishad wà ní Iftai fún Shehu Suleiman. Wọ́n bá àkántí ń pẹ́ dárú Iftai. Èmi mọ̀ kọ́ sórí pílàfọ́ọ̀mù pé a ní àríásà. الرئاسة البحوث العلمية والدعوة والإرشاد والإفتاء. ẹ̀yin lẹ gbé jáde. èmi mo gbé jáde káà ká má gbé tèmi o ká má jí gbé. ọ̀dà àjí gbé ayakallahu ta'ala ṣe akramakallahu ọlọ́wọ́ jẹ́ ọ̀dà الرئاسة البحوث العلمية والدعوة والإرشاد يسألونك أوتوكو yóò wá bá wa gbé sí gbogbo ayé ẹ̀yin lẹ wal ifta ẹ̀yin lẹ nira yìí náà. èmi mo ní òkè àṣẹ wọn bá àkáǹtì sọ pé dábì tí a yá èmi mo gbé wa. ọ̀dà pẹ̀lú ògùn ọlọ́run bàbá Mufti náà ń gbọ́ báyìí àwọn náà ti gbọ́ ó ti dòun. mo gbádùn ẹ̀yin náà púpọ̀. Allah àmín ayakallah ọlọ́run bá wa. bàbá wa lábẹ́ mi wọ́n láwọn kì í o àti Shehu Àtàtà Shehu Labeeb gbogbo yín pátá gbogbo wọn yẹ́sẹ̀ àlùnákà náà. àfa àtọ̀tọ̀ wọn lẹ́yìn ọ̀rẹ́ àwọn ọlọ́run kì í tọ̀. Shehu Yasin náà kì í gbogbo olé pátá ni wọ́n kì í. bàbá wa olóyin náà kì í. bàbá wa Ìmáàmù Nùrẹ́ láti Èkó láti jamaatu gbogbo wọn ni wọ́n kì í o tọ́ ọlọ́run ó jẹ́ àrí yín pẹ́ so òní adúgbò lọ́dọ̀ ọlọ́run ẹni ají òun lè márùn wọn a máa nífẹ̀ẹ́ gbogbo ẹni ire wọ́n sì máa kọ̀sọ̀ ndókò ají òun lè márùn wọn a máa nífẹ̀ẹ́ gbogbo ẹni ire ìfẹ́ tí wọ́n ní sí bàbá wa Mufti ni wọ́n fi tún sáré wá pé tẹ wá o ẹnìkan má gbà ládàá rẹ o
èmi mú lè ra yìí o káyọ̀ nìkan má gbà ládàá rẹ̀ àwa náà yìí sì sọ́yà yìí àdùn ti ra yìí ti bàbá ó lè márùn àdùn àmàrà yìí tatáyé ṣe èmi àwọn èmi náà mo lè ra yìí wípé Gáúsù ni àkọ́kọ́ oyè tọ́lọ̀ ń kọ́ fún wa ra yìí ni ẹnìkan má jí gbé o àbí láàyè pé àkọ́kọ́ oyè tí wọ́n kọ́ gbà láyé Gáúsù ni òun lọ́wọ́ bí gbogbo eléyìí ọlá yìí ọlá Sheikh Adam ọlá àbá Faruku ni ọlá àbá wa Sahibul Idrak àti gbogbo àwọn ẹni Ọlọ́run ni ẹ jẹ́ á ṣe markasi òfòdí karuhi Allahu akbar. أهلا وسهلا حياك الله اللهم جاري به ولا محمد olórí ya markasi ẹni kí yẹ́sì ó bẹ̀rẹ̀ rẹ̀ kí yẹ́sì ó lídìí wa bismillah. markasi ufudi karuhi amamati markasi ufudi karuhi ọkùn ètò àyè ẹ jẹ́ kí ẹsẹ̀ wọ bẹ̀rẹ̀ yà. markasi ufudi karuhi hayati markasi ufudi karuhi markasi ufudi karuhi يخدمون العلم في كل جهات ويديم النصر فينا بنبي البركات مركزي أفديك روحي استعدوا للنداء استعدوا للنداء أبطال علم الدين قد حان النضال في الأرض كالأشبال ومدون تبال علموا الناس علوما ليس يدري الرجال علموا أنكم في العلم أكتاب الجبال ọmọ mọ́lá àrọ́wá isu àrọ́wá sí ọlá kí bàbá wa àwọn àgbàlagbà méjì tí wọ́n wọlé bàbá wa àgbà ẹni láàyè bàbá wa mufti lónìí àwọn àgbàlagbà là ń gbàlejò bàbá wa àgbà bàbá wa prof tí wọ́n wọlé
baba Professor Ahmad Professor Ahmad Abdulsalam àgbàlagbà ọmọ àgbàlagbà tí wọ́n wọlé bá wa a kí wọn púpọ̀ Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́ àwọn ni wọ́n ní oríire yìí àwọn bẹ́yàn bá lóhùn ọ́ tako Mufti tọ́jẹ́ ti Ìlọrin yìí yóò tako àwọn bàbá wa yìí ó sì kẹ́ni tí ó tako wọn níbi mímọ́ àti gbogbo nǹkan àtọ́lajú okùn tọ̀hún ọ̀ndà mímọ́ ọ̀ndà ìfúta ọkẹ́ni tí ó tako wọn bàbá tún wá lọ tako Gáúsù bàbá wa ni wọ́n tún wọlé yìí bàbá wa àgbà bàbá wa Àjàrà àwọn náà tún wọlé bẹ́ẹ̀ yà tún lóhùn ọ́ tako Gáúsù yóò kọlù wọn kó tó tako àwọn wájú ibi tí ń bọ̀ àti ibi tí ń lọ ẹ láwọn bàbá wa méjèèjì àwọn ni wọ́n wá jòkólẹ̀ ni wọ́n bá wà yìí Ọlọ́run kó jẹ́ àrí wọn pẹ́ Ọlọ́run mọ́sà jẹ́ àrí wọn pẹ́ Ọlọ́run mọ́sà jẹ́ àrí wọn pẹ́ alibarikola àwẹ̀ ni Ọlọ́run afa wa Shehu Labib afa wa Shehu Labib ẹ̀yin la bá tẹ̀ ń ṣàdúrà lọ́wọ́ ẹ̀yin la bá tẹ̀ ń ṣàdúrà lọ́wọ́ tọ́ àdúrà tẹ̀ ń ṣe lọ́wọ́ ńgbà tẹ̀ dé tí mo dé bá yín bẹ̀ ẹ̀ ń bá àwọn kankan nù àdúrà yín tọ́já sí wípé bọ́lọ̀ ti dá yín ni bẹ́ẹ̀ bá ń fẹ́ yàn ẹ̀ ìwẹ́ yìí ẹ̀ ń fẹ́ òun tọ̀hún lọ ni kọ́dà bí ayé bá ń ba ẹni yẹn jẹ́ ẹ̀ ní wò ó kọ́dà báyé ń bínú sẹ́ni náà sẹ́yìn ti fẹ́ ẹ̀ ní wo táyé ń wí ẹni tẹ́ ń fẹ́ wò lẹ́ ń fẹ́ ẹ̀ ti ń fẹ́ bàbá wa Mufti ti pẹ́ mọ́ wá bá yín dúpẹ́ wípé àsìkò tí Mufti ó dé ilé náà lọ́ka yín má kọ̀ọ̀ka yín mọ́ta bẹ́ẹ̀ bá ti wà ń travel bẹ́ẹ̀ débi ọ̀sẹ̀ méjì yóò máa wá dùn yín kéyìí báwo ni ilé ó ṣe máa rí báyìí dáadáa kódà èmi náà dúpẹ́ pé kọ̀ bẹ́ẹ̀ mi náà travel pé báwo ni ilé ó ṣe máa rí báyìí àbáyín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àárín yín pẹ̀lú bàbá wa Mufti tí ó bàjẹ́ látàná Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ lọ́la ọlá Muhammad Rasulullah ìgbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ń jò ní pẹ̀lú Yẹsẹ̀ Alunaka àti Shehu wa Labib fún àwọn àsìgbọ́ kọ̀ọ̀kan lérí ọ̀rọ̀ wípé Shehu Labib ń bá kí ẹnìkan tí ń bú Mudiru tí ń bú Sheikh Adam so ọ̀rọ̀ yẹn wá fẹ́ di àsìgbọ́ Ọlọ́run wá ní Shehu Labib pẹ̀lú ìfẹ́ tán ní sí Sheikh Adam àti Mudiru wọ́n wá kílíà rẹ̀ yẹn wípé ibi tí ń lọ rèé ṣé Adam náà ní ń tẹ̀lé òun náà ní ń tẹ̀lé lọ bàbá Mudiru náà ní ń tẹ̀lé lọ bó ti rí rèé wọ́n wá ṣàdúrà fún wọn Ọlọ́run sì wá parí ẹ̀ ọwọ́ ajá pé lọ́dọ̀ bàbá Mufti làwọn méjì tún wá pàdé báwo láwo sì tún wá tí Mufti ò ní ṣe fàtiwá lérí ẹ̀ lọ kí bàbá wa Shehu Labib bẹ́ẹ̀ tí ń tẹ̀lé Sheikh Adam rè àti bàbá Mudiru kọ́dà ẹ̀ sọ́njọ́ ní wípé tẹ́ẹ̀ fi kú Sheikh Adam náà lẹ́ẹ̀ máa tẹ̀lé Ọlọ́run kọ́ wọlé abẹ́ àti yín náà ọmọ dá sí yín náà ọmọ dá sí yín náà ọmọ dá sí alibarikola àwọn ẹni ọ̀rọ̀ yìí ò ní dàrú láíláí ní dẹni yẹyẹ ẹ ti ga ẹ ní wálẹ̀ o ọlá Muhammadu Rasulullah ọlá sallallahu alayhi wa sallam ẹ ti jẹ́ àfa àtẹ́lẹ̀ àmọ́ njọ́ tí ẹ bẹ̀rẹ̀ sí súnmọ́ bàbá wa Mufti ayé tún mọ̀ yín sí jù báyìí lọ ẹlòmíì tí ọmọ Shehu Labib tẹ́lẹ̀ ní bá ti rí wọn pẹ̀lú bàbá wa Mufti nígbà náà wọn ni ẹni tí wọ́n wíre ṣé kìnìún àgbàjì wọ́n pè wọ́n gbà náà ẹ ti wá di kìnìún gbogbo ayé Ọlọ́run ò ní jẹ́ kí ẹranko kan tí jẹ nǹkan kan ó jẹ yín bẹ́ẹ̀ àwọn tẹ̀ ń jẹ́ kìnìún gbogbo àwọn náà tá àwọn jẹ́ kiri àwọn jẹ lẹ́yìn wọn báwọn
gbé àwọn jẹ́ kí ni wọ́n kí ló tó kù àwọn àkókò àbí nǹkan tọ́ má jẹ́ nǹkan kọjá wa náà àwọn bàbá wa tí àwọn wa jẹ́ ìyá kìnìún táwọn ń jẹ́ àṣìbálù rẹ̀ tí wọ́n jẹ́ bàbá kìnìún àwọn náà jòkó lẹ̀ yìí lójú yín àti bàbá mufti àtàwa náà lójú ẹ̀mí yín ọlọ́run má jẹ́ nǹkan kó ṣe gbogbo wa má wàá jẹ́ nǹkan kó ṣe yín náà fún wa bisimilahi fata bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin. tọ bàbá wa tí bẹ́ẹ̀ bá ti ṣe ẹni sùúrù tẹ́ ẹ bá ṣe ti yín tán àwọn bàbá wa wà ṣe àdúrà. ṣé Ṣéhù Làbíbù ló lílé akaramakala o Ṣéhù Làbíbù ló lílé àwọn àgbà tí wọ́n dé tí wọ́n bá ṣàdúrà kí Ṣéhù Làbíbù wọ́n wá fi rí ẹ̀kọ́ bá a ti fẹ́ torí bàbá wọn ṣàdúrà bàbá wa Àjàrà. sallallahu alayhi wa sallam fúnra Ọlọ́run náà ni ó ṣe ń tó ṣe lérí aláàjì wa Saliu Mustapha. fúnra Ọlọ́run ló ṣe ń tó ṣe lórí àwọn bàbá wa Saliu Mustapha. ìdùnnú náà pọ̀ púpọ̀ lónìí. Ọlọ́run jẹ́ oyè náà mọ́rí. Ọlọ́run jẹ́ kí oyè náà kó mọ́rí. kí n tó ṣàdúrà. yàwọn bàbá tó ṣàdúrà. gbàtà ń bọ̀ wá nínú mọ́tò. ẹ̀ka wa ń wá sí mi ní ọpọlọ. àbùkọ́ kúmúlọ́ọ̀bù. wípé Asọ́líhù Mustapha ahasanta sun'a wa sharrafaka al-ilahu min al-anami. Asọ́líhù Mustapha ahasanta sun'a wa sharrafaka al-ilahu min al-anami. Wa sharrafaka al-ilahu min al-anami. Iza utita turaki min Ìlọrin. Iza utita turaki min Ìlọrin. Bi amuri amirina wa ilal amami. Bi amuri amirina wa ilal amami. Asọ́líhù Mustapha Abawa Saliu Mustapha ahsanta sun'a ẹkú àwọn ṣeré. Ahsanta sun'a. bẹ́ẹ̀ bá wọnú lé Saliu Mustapha tó sunkún wọnú ẹ̀ yóò rẹ́rìn jáde ní. Ahsanta sun'a. Ọlọ́run ló mọ iye àwọn opó tí bàbá wa Saliu Mustapha máa kìdùnnú bọ́nú lé wọn. Saliu Mustapha ahsanta sun'a. Ọlọ́run ló mọ iye àwọn aláìní tí bàbá wa Saliu Mustapha máa ṣe rere fún. Saliu Mustapha ahsanta sun'a wa sharrafaka al-ilahu min al-anami. Wa sharrafaka al-ilahu min al-anami. Ẹ jẹ́ kíkiri yìí ó sá púrápúrá dáadáa. Wàṣà àfàkàlì ìlàwìn àyànnámi. Fúnra Ọlọ́run ló dáṣọ ìbò yín lónìí. Wàṣà àfàkàlì ìlàwìn àyànnámi. Fúnra Ọlọ́run ló dáṣọ àpọ́n ìlébò yín lónìí. Wàṣà àfàkàlì ìlàwìn àyànnámi. Wàṣà àfàkàlì ìlàwìn àyànnámi. Pẹ̀lú gbogbo akitiyan dáadáa àìmọye oore oríṣiríṣi tí àbára Saliu Mustapha máa kìdùnnú bọnú ilé àwọn èèyàn máa kìdùnnú bọnú ilé àwọn ọmọ òrukàn. Ọlọ́run wá ní èmi náà wá dé lónìí. Ìdá ohun tí dà Ọlọ́run wá bùn yín lónìí. Ìdá ohun tí dàtúrà kì í mi ní Ìlọrin. Abubakar má jẹ́ kóhùn wọn tínrín bẹ̀rù. Ìdá ohun tí dà turaki mi ní Ìlọrin. Ìzá ohun ti tà fúnra Ọlọ́run wá bùn yín ní turaki of Ìlọrin. Ìzá ohun ti tà turaki mi ní Ìlọrin. Bí àmúrí àmì ìrìnà wá ìlàlẹ̀ àmàmì. Bí àmúrí àmì
وإلى اليمام pẹ̀lú àṣẹ bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. ẹ pariwo ṣé ìwúlẹ̀ kan sí. wọ́n yẹ fa oúnjẹ tùràkì. wọ́n yẹ fi akágọ́n wọ́n yẹ fi jẹ tùràkì. Ọlọ́run ló mọ iye millions tó ti sùn lọ lẹ́nu pa afẹ́sọ̀ ló léyà. Ọlọ́run ló mọ iye ìdùnnú àwọn tí wọn ò rò pa wọn dùnnú nínú iléyà yìí. Ọlọ́run ló mọ iye ìdùnnú tí bàbá wa tùràkì tó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ yẹn ò bá pè wọ́n tùràkì nísìmọ́ kọ wọn olùtírà. ìdáhùn tí tàtúrọ́kì mi ní Ìlọrin bí amúrí àmì. Rìnà wà ìlàlẹ̀ àmàlẹ́ bí amúrí àmì. Rìnà wà ìlàlẹ̀ àmàlẹ́. Pẹ̀lú àṣẹ bàbá wa àgbà bàbá wa mèyí márítàbà. Bí amúrí àmì rìnà wà ìlàlẹ̀ àmàlẹ́. Wọ́n ní bàbá wa Sọ́líù Mustapha wọ́n ní kí wọ́n máa jẹ́ tùràkì gbogbo tí ń jẹ́ Ìlọrin pátápátá àti gbogbo agbègbè Ìlọrin. Bí amúrí àmì rìnà wà ìlàlẹ̀ àmàlẹ́. Láti wá fún yín yìí Ọlọ́run ò ní jẹ́ takú sójú ọ̀nà. Ọlọ́run ní kẹ́ takú sójú ọ̀nà. Ẹ dákun ẹ jẹ́ àṣàmì dáadáa. Bàbá wa tùràkì náà la wà lọ́dọ̀ wọn yìí. Bàbá wa tùràkì náà la wà lọ́dọ̀ wọn yìí. Bàbá wa tùràkì ọ̀fẹ́ Ìlọrin. Bàbá wa tùràkì ọ̀fẹ́ Ìlọrin. Má ṣe ní oyè dé ẹ̀mí pin. Ọlọ́run má ṣe ní oyè dé ẹ̀mí pin. Ẹ dákun ẹ jẹ́ àṣàmì dáadáa. Ẹ jẹ́ àṣàmì dáadáa. Má ṣe ní oyè dé. Adisuna kalekahu fabushira lima qadinilita fi baladin Ìlọrin. Lima qadinilita fi baladin Ìlọrin. Wazadaka rabbuna khairan kathira lẹ́yìn ìgbà tí ó rè oyè yìí dé. Zadaka khairan kathira Ọlọ́run oore tó pọ̀ ní kọ́lọ́ máa ṣe fún bàbá wa ẹnjìnìá Kalekawu. Bituli umuri Kalekawu Ìlọrin. Bituli umuri Kalekawu Ìlọrin. Bẹ́ẹ̀ bá sunú bẹ́ẹ̀ bá sunkún wọnú lé bàbá wa Kalekawu yóò sì rẹ́rìn jáde. Muhandisuna Kalekawu fabushira. Ẹ wáyé mayé èèyàn tó ti tara wọn dìde nínú ayé àgàgà nílọrin. Lima qadinilita fi baladin Ìlọrin. Wazadaka rabbuna khairan kathiran. Bitulil umuri Kalekawu Ìlọrin. Bitulil umuri Kalekawu Ìlọrin. Ọlọ́run abẹ Ọlọ́run pẹ̀lú agbára rẹ̀ àtògo rẹ̀ ikú òjijì Ọlọ́run níjọ́ payín. Bitulil umuri Kalekawu Ìlọrin. ń dá báyìí ní ẹsẹ̀ ní fi ń rọ́ gírígírí ní àyè. Bitulil umuri. Tí ò ní jẹ́ kẹsẹ̀ ó rọ́ gírígírí mọ́ láàyè ìta wà yìí àti àyè àtọ̀hún ikú òjijì ni Ọlọ́run fi pa bàbá wa Kalekawu. Bitulil umuri Kalekawu Ìlọrin. Bitulil umuri Kalekawu Ìlọrin. Bitulil umuri pẹ̀lú ẹ̀mí tó gùn. Bitulil umuri Kalekawu Ìlọrin. Ẹ jẹ́ á wá àyè kan fún àyè tá a bá wá fún òun yọ gbà á rí ọ̀tá rẹ̀ sin síbẹ̀ Ọlọ́run mọ́jẹ kó fi kàn yín. Wasita kalẹ̀ bidaniyadun raibi. Danihiya Ìlọrin. Bidaniyadun raibi. Danihiya Ìlọrin ẹsẹ̀. Linabuika thumma judika fi Ìlọrin. Báyọ̀ bá ṣe wàá fura sí. Linabuika. Ṣe hu dáadáa. Linabuika. Ṣe hu dáadáa. Linabuika. Linabuika. Thumma judika fi Ìlọrin. Linabuika thumma judika fi Ìlọrin. Ẹni ó bá ní ntọ́lọ́run lè bàjẹ́ kó má bàa ń tọ́ dáa jẹ́. Wazadaka rabbana
خيرا كثيرا tó o bá ní ntọ́lọ́ lè pọ̀ tó lè palẹ́kùn má pa ntọ́ bá dà má jò sunkún. بطول العمر كلكه إلاري بطول العمر كلكه إلاري irúgbìn ọlọ́run bẹ́yàn fomi sí yóò wù bẹ́yàn fomi sí yóò wù. بطول العمر irúgbìn ọlọ́run sẹ́ kókó ọlọ́run tí ma wù bẹ́yàn fomi sí yóò bẹ́yàn fomi sí bẹ́ẹ̀ bára di ìkàlẹ́ ká wò dání. دانية في إلاري dáníhìyà fi Ìlọrin bẹ́yàn bá rojú náà yóò máa fi dáníhìyà ni. بطول العمر abáṣẹ́lómi ní dáníhìyà yóò máa wò bí ó lè ní. طول العمر abáṣẹ́lómi ní dáníhìyà yóò máa wò bí ẹni tí ó gbé pẹ́pẹ́ yẹn ni. طول العمر àbáwá kalẹ́ ká wò àbáwá bá lọ ni wọ́n ẹgbẹ́ mọ́tà bẹ̀ pé ṣé بطول العمر wọ́n máa ń tó fi ti bàbá wa. طول العمر bá ń lọ bí dáníhìyà yẹn bá ń lọ bí dáníhìyà yẹn. وسنتا كلا بدانية دون ريب bàbá gbọ́pẹ́ sóre bàbá wa yọjú ayabutulu ayabutugbe ayabutubutu. وسنتا كلا bẹ́ẹ̀ bá jẹ kó بدانية kalẹ̀ tó jata kalẹ̀ tó jẹran kalẹ̀ tó jòǹjẹ kalẹ̀ tó wá dẹ́yìn tí ń lọ sẹ́nu bí ẹnu ẹyẹ tí ń lọ وسنتا sẹ́nu bí ẹnu eku كلا بدانية tí ń lọ sẹ́nu bí ẹnu asín بدانية ẹnu rẹ̀ ò ní pẹ́ tí ó máa fi ṣe nǹkan oṣù. بدانية دون ريب bí tó lílí òmùrí كالكه إلاري بطول العمر كالكه إلاري káti ẹ̀ máa wù nǹkan kan bí wọn nínú ẹ̀rín gbogbo ẹ̀. بطول العمر Fúlàní ọlọ́run بطول العمر ẹ̀rín ni gbogbo ẹ̀rín ni gbogbo كالكه músẹ́músẹ́ sí ni إلاري ẹni olówó yàtọ̀ sẹ́yìn ní tibí. بطول العمر kí o ní pẹ́ ní báwọn tibí bá fẹ́ rẹ́rìn ẹsẹ̀ bí yóò gẹ̀yìn jẹ ni. بطول abẹ́ni العمر olówó báwọn ẹni olówó tẹ̀ ẹ̀rí kan ti smile. بطول العمر كالكه إلاري بطول العمر كالكه إلاري wọn náà bá fẹ́ káyè rẹ̀ ọmọ dá sí kó máa tuntun sí i àwọn tí ń bá ń sórí rẹ̀ ò máa dunnú sí wọn kí tìrẹ náà ò lè máa dùn. وزادك wọn rẹ́rìn sáwọn tí ń máa ń rórí rẹ̀ ṣe wọn máa fi rórí rẹ̀ ṣe. ربنا خيرا كثيرا gbogbo ẹ̀ wá fòfin pìnpìnpìn dáadáa. بطول العمر dídá báwọn ọ̀tá yín. طول العمر ìyá wa ní dáníyà ọ̀pọ̀ طول العمر dáníyà ọ̀pọ̀ kẹ̀. طول العمر olè nìkan ni ó ní ọ̀pọ̀. وسيدك لا بدانية دون ريب jàgàbá wa nílọrin jàgàbá wa lábújá. بدانية دون ريب ìsọ lọ́dọ̀ bàbá wa Sọ́líù Mustapha lánàá Turaki Ìlọrin bàbá wa Sọ́líù Mustapha Turaki Ìlọrin. ẹni ṣe ń bá wọn ọ̀dà ogun bẹ́ẹ̀ lọrin tí ń sáná púpọ̀. كلا بدانية دون ريب كلا بدانية دون ريب ọlọ́run abẹ́ ọ pẹ̀lú agbára rẹ bí kì í bá ṣe pa tìrí tó da tó padà bàjẹ́. طول العمر àbá ti tọrọ àpadà sí ikú. بطول العمر gbogbo aburú tí ó yẹ kí ọlọ́run tún yí yín padà sí bá a ṣe fẹ́ ọlọ́run mọ́ gbé báyìí. بطول العمر bẹ́ẹ̀ bá sàmì fún yín yóò rí bẹ́ẹ̀ fún un. كالكه إلاري بطول العمر كالكه إلاري gbogbo nǹkan ẹ̀mí a máa bá wọn sọ̀rọ̀ mọ́ ní gbogbo kìíní yìí Fúlàní ọlọ́run. بطول العمر tí kalẹ́ kàwé ó bàṣẹ náà ní ọ̀sìn. كالكه إلاري ọlọ́wọ́ la gbogbo wa náà ta wá bá wọn dunnú yìí ìdùnnú tí ń bẹ lára tiwa náà ọlọ́mọ jò dẹkùn. كالكه إلاري lágbèjà sàmì. kò sẹ́ni tí ń bẹ tọ́lọ́hún ò ṣe fún àfẹni tí ó bá ní tòun ò tóun. kò sẹ́ni tí ń bẹ tí ò ní títí ẹ̀ lá kò sí gbogbo wa bá ṣe wà yìí tọ́lọ́hún fún wa ní pákéjì tiwa lọ́tọ̀ọ̀tọ̀ títí yín náà ló tó dé là ń dunnú sí i gbogbo àwọn bàbá náà jòkó ìgbà àwọn ẹni ọlọ́run ló jòkó yìí. bẹ́ẹ̀ bá àwọn ẹni rí ẹ ti rí bí ojú wọn ẹ rí bí irun gbọ́n wọn. وسيدك لا wọ́n fresh olórí rẹ̀ máa fresh. وسيدك لا kò ní máa wò bí
dàlẹ́yà. بدانية دون ريب olórí ire bẹ́ẹ̀ bá sì rí wọn bẹ́ẹ̀ wọ́n mọ́ àbáyé ẹni tó sùn dáa. بدانية دون ريب àmọ́lọ́gba àwọn ti bí ẹ̀rí àti bí àyà ní ó ti bẹ̀rẹ̀. بدانية دون ريب àti bí ògóńgó irun kan ṣe ń bẹ̀rẹ̀ níbi ògóńgó. وسنت كلا gbogbo wa la dùn rí la dùn wò bàbá ń bàrí gánà mẹ́mí àyè. بدانية دون ريب gbogbo wa ní sunkún lẹ́yìn ọdún. إنه إذا ثم جو oore tá a tún béèrè fún yín kọ́lọ́hún ó ṣe ọlọ́hún ó ṣe fún mi. wàlá Suratul Naba yìí ìta ké lánàá náà nù ni tí bàbá wa máa dìbò ní aké fún turaki Ìlọrin. òun náà látọ́ wọn fẹ́ ké ní sinna àtẹ̀yìn àtàwọn àtàjọ ń dùnnú yìí má jẹ́ kí bàmí yóò gbẹ̀yìn ìdùnnú wa. bismillahir rahmanir rahim amma yatasalun anin naba'il azim alladhi hum fihi mukhtalifun kalla sayalamuna thumma kalla sayalamun alam naj'al al-arda mihada wal jibala awtada wa khalaqnakum azwaja وجعلنا نومكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء زجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفع في السور فتاتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت شرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها حقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا آمين إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا كاشي آمين متى متى ẹ wá bá ń dá wákà yìí fún wọn pé ìrètí ẹ bá fojú kan kó má parẹ́. ìrètí ẹ bá fojú kan kó má parẹ́. Ajé Asani gbogbo bàálù tá a bá fẹ́ gùn láyé ẹ̀yin lẹ bá wa kọ tíkẹ́ èyí tẹ́ kọjá fi jábọ̀.